adúpẹ́ lọ́wọ́ ọba dániwáyé tó ní kọjọ́ òní ó bá wà láyé àfihàn fọ́ba ọ̀gá ògo tó ní kọjọ́ òní ó kò láyọ̀. ẹ bá wa kọ́ lọ́jọ́ ìbí òní pókú ọdún, ẹ bá wa kọ́ lọ́jọ́ ìbí òní pókú ayẹyẹ ìrọ̀ọ́dún tuntun. olúwa ṣeun fún mi aya Tìjàní okú ayẹyẹ oríkádún lókè èèpẹ̀. ọmọ onífẹ̀ẹ́ àbùrẹ́ okú oríire o. aya ẹ̀dẹ̀mọ̀pọ̀ àrògùn okú ọdún okú ìyèdùn. ọmọ ọlọ́jọ́ ìbí òní máa dá gọ̀jọ́gọ̀jọ́. aya Alhaji Tírímísíù Tìjàní bí o ti ń ṣayẹyẹ ọjọ́ ìbí ẹ lónìí kédùmarè má fèyí ṣòpin. mọ̀mísí tá ó bá ikú tó yáwọ́ tí kì í jẹ́ kẹ́ni ó tọ́jú òní yà lọ́dọ̀ rẹ̀. ìyá Taofik àrùn tí í ṣe ni tí kì í jẹ́ kẹ́ni ó rí gbà lónìí filé ẹ̀ṣọ́ dẹ̀dẹ̀. màmá Taofika ó ti ṣọdún èyí kí o tún ṣe tẹ̀mí tọkọtọmọ. ìdùnnú ńlá ṣubú layọ̀ lọ́jọ́ òní ẹni bá ń fẹ́re kó bọ́ lọ́jọ́ ìbí òní jíjú ọpẹ́. èèyàn tó bá ń fẹ́ dùnnú kó kí ọ lọ́jọ́ ìbí òní kó kú ayẹyẹ oríkádún lókè èèpẹ̀. bẹ́bẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ìgbésí ayé rẹ ni torí àrídùnnú ni ọ́. onínúure bíi tiẹ̀ ṣọ̀wọ́n láwùjọ. táyà Tìjàní bá rọ́mọdé àtẹríba fún tó bá rágbàlagbà á ṣàpọ́nlé ẹ̀. olúwa ṣeun fún mi tí o bá fi gbogbo ní jíjú ọpẹ́ tí o fi gbogbo ní fìyìn fọ́ba ọ̀gá ògo kò tó fọ́ba tó dá ọ sí lókè èèpẹ̀. bóbìnrin dára lọ́ọ̀dẹ ọkọ àwọ̀lẹ́ ó ti mọ̀. ẹwà rẹ ò ní bàjẹ́ ò ní dẹni àbùkù láwùjọ. alágbẹ̀dẹ tó rọ tọdún yìí yóò rọ tẹ̀mí towó tọmọ àtàìkú tí ń ṣe baálẹ̀ ọrọ̀. mo fẹ́ kí ọ ó yá nínú ilé àwọn bàbá rẹ. ẹ̀yin lọ́mọ onífẹ̀ẹ́ àbùrẹ́ ọmọ adádé owó rẹ mọ ìfẹ́ òye láàgbò. wọ́n yìí dúró kí yín nífẹ̀ẹ́ Ọọ̀ni, wọ́n yìí bẹ̀rẹ̀ kí yín nífẹ̀ẹ́ òye. kò ga kò bẹ̀rẹ̀ là kí yín nífẹ̀ẹ́ òdà ayé níbi ojúmọ́ tí mọ́ wálé ayé gbogbo. káfárí apá kan kálápá kan sí yéèpà òrìṣà aṣọ funfun. òun nímúlé olúfẹ̀ẹ́ wù ní lọ ẹ̀bùn ojoojúmọ́ nímúlé bàbá yín sùn ní lọ nílé onífẹ̀ẹ́ àbùrẹ́ adádé owó rẹ mọ́. ẹ̀ẹ́dẹ̀mọ̀pọ̀ àrògùn ni wọ́n kì yín nínú ilé àwọn ọkọ rẹ. ẹ̀yin lọ́mọ ẹ̀ẹ́dẹ̀mọ̀pọ̀ àrògùn iye káàgbò. ọmọ ajílálẹ̀ ẹ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dára bí egbin. ọmọ arún gbàdo làlú ọmọ arún kúkúrú wọgbó ẹ̀ẹ́dẹ́. kò ní rẹni dẹ́dẹ́ ká má lè yálé ẹ̀ẹ́dẹ́ òkè tìmí lálẹ́ ègùn. ó rẹ̀mí kò rẹ̀mí n ó dàgbà léèlé. ọmọ àgbálẹ̀ ọlọ́fà tí ń diná ọmọ àgbálẹ̀ ọlọ́fà tí ń rọrùn. ọmọ àgbálẹ̀ ọlọ́fà tí ń takú gbaragada lójú ogun. ẹ̀yin lọ́mọ odò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń bẹ lẹ́dẹ̀mọ̀pọ̀ àrògùn. ọ̀kan ṣe wá bù mí wẹ̀ ọ̀kan ṣe wá fi mí fọṣọ. ọ̀kan tó kù ní tìmùtìmù tó kẹ́gbin dànù. omi ọ̀ṣun ní ṣe wá bù mí wẹ̀ omi ẹlẹ́mọ́ ní ṣe wá fi mí fọṣọ. olúgbòkù ní tìmùtìmù tó kẹ́gbin dànù títọ́ ọmọdé tàgbà ń ṣègbọ̀nsẹ̀ sínú ẹ̀ nílé ẹ̀dẹ̀mọ̀pọ̀ àrògùn iye káàgbò. olúwa ṣeun fún mi tí o bá ń gbóhùn nínú àwo má fìyà kí o má sì mí kàn. àwọn ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá ni wọ́n rán mi níṣẹ́ ọ̀hún tí wọ́n ní kí n máa kí ọ kú ayé oríkádún òní. a kì í ṣe é mọ̀ tí wọ́n bá ń béèrè wípé ta ló ti ń kọrin ewì látẹ̀ẹ̀kan. Rasheed Ọbaṣọlá jẹ́jẹ́ láyé lèmi ń jẹ́ làwọn àní bàbá tó bí mi lọ́mọ.